Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Ẹwà Èdè Yorùbá. Orúkọ mi ni olùkọ́ Michael Adé Ọmọlóyèdé. Àmọ́ ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n fi bà fẹ́ni tí bá yẹ fún. Ọba mi Èdùmàrè, ọlá bàbá tí mọ́mọ́ mi yan, jọ̀jọ́ àgbò tí mágbò mi níyì, ọlá àbàtà tí mọ́dò mi ṣàn. Bàbá ẹ ṣé mo dúpẹ́ tí ẹ mú wa wà láàyè rere. Òwe tá a gbé yẹ̀wò lónìí ó sọ wípé ijó tá a jó láàfin, ìyẹ̀wù ẹni láti kọ́kọ́ jó. Kí ni ìtumọ̀ òwe yìí? Ó túmọ̀ sí pé nǹkan àrà tá a bá ṣe níta gbangba, ẹ jẹ́ á kọ́kọ́ máa ṣe ní ọ̀nà kéékèèké ní ìyẹ̀wù ẹni. Tó túmọ̀ sí pé kó tó di pé o gbé sáfẹ́fẹ́, o gbé sí ibi tó térò pọ̀, kọ́kọ́ ṣe, kọ́kọ́ kọ́ ní mímọ̀ ṣe ní ìyẹ̀wù rẹ. Torí ààfin ibi tí ojú gbogbo wà ní, irú ijó tó fẹ́ lọ jó níbẹ̀, wàá ti kọ́kọ́ jó nínú ìyẹ̀wù rẹ lójú ìwọ àti ìyàwó rẹ àti ẹbí rẹ. Wọ́n ti fi ẹ́ ṣe yẹ̀yẹ́. Àwọn àṣìṣe tó bá ṣe, wàá ti lè mú àtúnṣe wáyé kúrò níbẹ̀ kó tó di wípé o gbé lọ síta gbangba. Ijó tá a bá jó láàfin, ìyẹ̀wù ẹni láti kọ́kọ́ jó. Kò ní jù báyìí lọ lónìí lórí Ẹwà Èdè Yorùbá. A tún máa pàdé lọ́jọ́ míì. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.